torí àti jẹun lẹbi fẹ́ fọ lẹbi fọ́ ọmọ lọ́tí mu lẹbi fẹ́ rọrọ kúrò tẹ́ fẹ́ bá sùn. ẹ bá mi share programu yìí. ẹ fẹ́ bá sùn abẹ́fẹ́ bá sùn. no kílẹ̀ ròde bẹ́ẹ̀. àǹfààní lélẹ́yìí o gbogbo èèyàn gbẹ ẹ bá mi share rẹ̀. Gbogbo ẹ bá mi share programu yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin wọn pọ̀ ọgbẹ́ tó wà lórí programu yìí bá mi share rẹ̀ ẹjọ́ torí Ọlọ́run torí kí lẹ́nu fẹ́ ṣe torí àti jẹ wọ́n ẹ̀jẹ̀ ìbílẹ̀ lọ́mọ ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa rò káwọn àfáà kíní kankan ní wọn lélẹ̀ yìí o tí wọ́n pàdé yín lójú ọ̀nà tí wọ́n máa ní àwọn fẹ́ bá yín àwọn rìnà sí yín ẹnìyàn kò rí ẹ bá fẹ́ rìnà sí yín yóò mọ kọ̀ ya yín àti bàbá yín ni ẹ tí ò bá ti mọ kọ̀ ya àti bàbá èèyàn kò ní rìnà sí yàn kò sí tẹ́fà wá sí o ó ti yẹ yín ìkẹ́jì tèmi wọ́n ń rárẹ̀ ní yàrá ṣọ́ọ̀ṣì kí lẹ fún lò àwa lálẹ́ ẹjọ́ yẹn gbogbo tẹ́ ẹ̀sọ́ gbẹ̀là wà gbọ́ ẹ̀ ní ṣe wẹ́mọ̀ yóò dá gbígbó ẹ bá mi share programu yìí ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fún lò ìjọ náà ìrántí máa ń pààyàn ni. Sẹ́rí nǹkan ìyọnu ni. Kí ni sẹ́yìn ọdún máa ń pààyàn bí ọtí? Ìyá kíkẹ́ ti tèmi wá sùn yàrá ṣọ́ọ̀tì ní epo. Ọwọ́ àmọ́ tí ń ṣe mọ́. Mo ní kí ló ṣe mo ní sí ọ̀rọ̀ ọmọ yahoo. Ìjà yín o, ẹ̀jà yín o. Ẹ bá gbé bóde. Ṣò sẹ́yìn bẹ́ẹ̀ o, ẹ fẹ́ lọ́dọ̀ yìí. Adélálẹ̀ ẹjọ́ náà, a tún wá dúró yín pé èèyàn fẹ́ ẹnìkan sọ̀rọ̀ lálẹ́ ẹjọ́ yẹn. Ẹni ò gbọ́dọ̀ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo kí ẹ bá mi share rẹ̀ ẹjọ́ torí Ọlọ́run, mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Torí àti jẹ ẹ̀dẹ̀ ń parọ́ máa wò yẹn. Mo rí pé tí n bá gba owó yẹn ẹ lè máa ná wọ́n ẹ̀dẹ̀ ìbílẹ̀ lọ máa ṣiṣẹ́. Kí ẹ̀dẹ̀ fi ṣiṣẹ́ ẹ fẹ́ fi sọ̀gùn owó. Ẹ wá bọ̀ kejì ni ọmọ ìwò ọmọ yìí náà fẹ́ lò ọmọ yìí náà fẹ́ náà bọ́ alẹ́ o ìkejì tèmi náà ní kó bọ́ alẹ́ o Ọlọ́run ti jọ. Wọ́n náà wò lè kọ́ iṣẹ́ kí lẹ fẹ́ kọ́. Ilé ó da yín lẹ́kùn kò sí dẹ́fẹ̀ mi ṣe o ó ti yé yín. Gbẹ́ntẹ́ ìrò fún kò gbàdúrà rẹ̀ látijọ́ yẹn. Ẹni ẹ lọ gbé bóde fún wa, èmi ló mú bẹ̀, ẹ lọ gbé bóde, ẹ lọ gbé wá. Ẹ má wọ̀ ọ́ ẹ lọ gbé wá. So láìpẹ́ ó ti wà láìpẹ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi share programu yìí ẹ bá mi like ẹ ẹjọ́ torí Ọlọ́run kí ló dé ẹ tí ó wá láti travel ẹ̀rọ káwọn yẹn ti ń sọ yín ti pẹ́ ẹ tí ẹjọ́ wájọ́ náà kọ́ bó ló ti jẹ́ ẹni náà ẹ tí ẹjọ́ wájọ́ náà yà wá. Àfáà àyẹ̀lélé ẹ bá mi share programu yìí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bá sì ni wọ́n sì máa túbọ̀ ẹ̀jẹ̀ nìyẹn ẹ má dọ̀bálẹ̀ o. Ìkẹ́ ẹgbẹ́ bóde. Ẹ ti rí. Àfáà àwọn atájọ wà nílé yìí o ní yìí. Tẹ́ ti rí mo ti fi ra àwọn èèyàn. Tibẹ̀yìn wá ẹ̀yin náà wá ẹ̀fẹ̀ jẹ́ wọ́n so kò sí tí wọ́n fi ẹ̀yin ṣe. Tẹ́ ti rí o ní yìí. Ẹgbẹ́ nǹkan tẹ̀ ikọ̀ lórí burúkú tẹ̀ lò fún ẹgbẹ́ náà. Ó ní yìí. Èyí tí mo sọ̀rọ̀ gẹ́gẹ́ nílé yìí tẹ́ ti rí. Ọmọ tèmi ni, àbúrò mi ni, ìyá wa tó lè bí, ìyá tó bí wọ́n lè bí. Wọ́n nítorí àti jẹ́. Kìí ṣe ilé ìlú.
dákọ̀ ànábì àlójú ti là ẹ gbàgbé ànábì sànábì jọmọ Nàìjíríà ni. Ifá sẹ́yìn ti pa ni. Àbí ìkejì tèmi wọ́n wá sí ìlànà tó ti di èkó. Ìlú ẹ̀sẹ̀ lọ́jọ́ lálẹ́ kò mọ tí ì ṣe kò mọ tí ì ṣe. Wọ́n wá ní ọmọ alá orí okó àwọn àbí ẹ̀sọ́ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́. Bẹ́ẹ̀ yóò kó yín bọ́ta. Bẹ́ẹ̀ fi báyé jẹ́ nù. Ẹ fẹ́lẹ̀. Láyé yẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹjọ́ sẹ́nu, wọ́n jẹ́ iná owó. Láìpù mo wà yìí. Àfáà yín náà lélẹ̀ yìí. Láìpù ara gbogbo wọn náà lélẹ̀ yìí. Ẹ̀yìn o. Láyé yẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Kò sí dẹ́kun wọn ṣe, kò sí dẹ́kun wọn ṣe. Pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ fẹ́lẹ̀, ẹ fẹ́lẹ̀, ẹ fẹ́lẹ̀, ẹ fún wọn lẹ̀. Ẹ fún wọn lẹ̀ yá sàbẹ̀ fẹ́lẹ̀. Ẹ fẹ́lẹ̀. Wọ́n ti di online. Ẹ fẹ́lẹ̀. Láyé yẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mi tẹ́ bá ti rí ìyàn ẹ máa dá lẹ́yìn lọ straight. Tó gba ẹyẹ ọmọdé bá ṣe tó ti yé yín. Ìyàfọ́ àkàrà lélẹ̀. Ẹ nìyí. Tó ti yé yín. Ẹ dàrí gidi gbò. Ẹ máa fi àlá ẹ máa pa. Ẹ wo ni ọmọ tó lọ fẹ́ mi o. Tọ́lí sì kọ́ máa ṣẹ́mi tẹ́lọ̀ bá tó wọ́n dáwọ́ o. Wọ́n súnlẹ̀ ní o. Èmi kámẹ́rà. Wọ́n súnlẹ̀ ní o àti fi ojú rẹ̀. Tí wọ́n bá. Èmi kámẹ́rà. Ẹ wò wá nìyí. Ẹ bá mi ṣe rẹ̀, ẹ bá mi ṣe rẹ̀. Ẹ̀kọ́ máa tí ó lọ. Pásítọ̀ mélòó ló wá bí yìí? Ibẹ̀ yìí tẹ́ ìjọba àfáàràn lẹ́yìn ọdún.